àlejò wa atọ́kùn. abala tá a dé yìí òun là ń pè ní abala àṣà wa tẹ́yìn náà bá wò ó ẹ máa rí i pé àṣà wa ti ń parẹ́ lọ àṣà wa ń parun lọ torí pé gbogbo nǹkan tó lè gbásàdìde àṣẹ mọ́ àwọn èèyàn ọ̀kọ́ mọ ní Yorùbá mọ́ gbogbo nǹkan tó yẹ kọ́mọ kọ̀ọ̀kan mọ̀ wọn ò mọ̀ ìdí nìyẹn tó bí ètò yìí. tó túmọ̀ sí wípé ẹ fẹ́ jí gbogbo ọkàn tó ti sùn. bẹ́ẹ̀ ni lórí àṣà Yorùbá. ẹ ṣe ìdí nìyẹn tó bí ètò yìí lórí ètò yìí a máa bí lórí abala táwa a máa bí yín ní ìbéèrè mẹ́ta tá a bá bí yín ní ìbéèrè mẹ́ta tá a bá fi gba mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀bùn ńlá ó ti wà kalẹ̀ fún yín. olóòtú bí iṣẹ́ ò bá pẹ́ ni. ẹnìkan ń pẹ́sẹ̀ ẹ ṣe gan ó dàbí tẹ múra wa wá lónìí ni o. mi ìṣeré o. ó dáa gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé Aláàfin là ń pe ọba wa ikú bàbá yèyé aláṣẹ kejì òrìṣà ti ìlú Ọ̀yọ́. ẹ dákun kí ni orúkọ tí à ń pe ọba wa ti ìlú Ṣakí. kábíyèsí aláyélúwà ọba wa ọ̀kẹ́rẹ́ tìlú Ṣakí. mo sọ fún yín pé mi ò ṣeré rárá. àlejò wa mo tẹ̀ wá rí sí pé ẹ̀ ṣeré rárá ó dáa ìyẹn ti lọ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì kí ni orúkọ tá à ń pe ọba wa ti ìlú Òṣogbo. ọba wa aláyélúwà ti ìlú Òṣogbo ni Àtaọjà. Àtaọjà ti ìlú Òṣogbo ìyá wa ẹ wò mo ṣe gbà báyìí pé ẹ múra wa wá ni. kò ṣeré Moscow. ẹ dákun àwọn ìlú wo là ń pe ọba wọn ní ọba àdìmúlà aláyélúwà ọwá òbòkun. bóyá kẹbà mi tún ìtẹ̀sọ̀ yìí. a máa tún sọ ìlú wo là ń pe ọba wọn ní ọba àdìmúlà aláyélúwà ọwá òbòkun. atọ́kùn ìyẹn lè fẹ́ ó fẹ́ le díẹ̀. ó pakasọ. bóyá kẹ kájọ wo ṣe fúnra wa bóyá kẹ bá mi tàn mọ́lẹ̀ sí. kí bá yín tàn mọ́lẹ̀ sí ẹ ṣe gan àwọn tó nímọ̀ jù wá lọ àwọn la máa gbé fún ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wò wá láti ilé ẹ̀yin lẹ máa bá wa tàn mọ́lẹ̀ sí ẹ bá wa sọ sí comment section ìlú wo là ń pe ọba wọn ní àdìmúlà ọba wa aláyélúwà ọwá òbòkun ìlú tó jẹ́ gangan ẹ bá wa sọ sí comment section. ìyá wa abala àṣà wa òun ti forí sẹ́gbẹ̀ẹ́ kan báyẹn ibi tá a dé sìn ní abala olójúkòkòrò ṣe rí abala tá a wà yìí òun ló máa ń dá wàhálà alẹ̀ láàrin àwọn àtàlejò tá a máa ń gbé wá síbi. mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin ò kì í so ní wàhálà bẹ́yìn ṣe wà yìí. irọ́ ọmọ jẹ́jẹ́ ni. ọmọ jẹ́jẹ́ ni ọ̀dà àmọ́ àwọn béèrè kan wà tá a máa bí yín sí ó máa dàbí èébú àmọ́ kì í ṣe èébú o ìyá wa bẹ́ẹ̀ ṣe wà ẹ máa lójú kòkòrò díẹ̀ o. ojú kòkòrò èmi kò sí mi lójú kòkòrò nǹkan tẹ́mi kàn ní ni pé mo dá ti tèmi mọ̀ yàtọ̀ sí nǹkan ní nǹkan so oníkálukú náà dẹ̀ ló dá tiẹ̀ mọ̀. ọ̀rọ̀ ńlá dẹ̀ ni o tó túmọ̀ sí pé dá tiẹ̀ mọ̀ ọ̀dà èmi náà la máa mọ̀ bóyá dá ti yín mọ̀ bóyá ẹ lójú kòkòrò bóyá nǹkan ti yín tó yín àbí kò tó yín èmi náà la máa mọ̀ ká tiẹ̀ ní èmi àti yín jọ wà ẹnì kọ́kọ́ wò wá sùsù ó kàn fún wa ní 5 million inú 100,000 tó máa kàn yín yẹn kí nìkan mèremère tẹ́ máa fi ṣe kí lẹ máa fi rà báwo nínú yín ṣe máa dùn tó afẹ́kẹ́ sọ fáwọn ọmọ aráyé kí wọ́n gbọ́ yín. atọ́kùn mi understand nǹkan tẹ́ sọ yẹn bóyá tẹ́ bá mi tún sọ. mo ní kẹ́nì kankan wò mí àti yín sì kókàn fún wa ní 5 million naira 100,000 tó máa kàn yín nínú ẹ̀ báwo nínú yín ṣe máa dùn tó kí lẹ máa fi rà
nǹkan má ní gbàgbé wo lẹ máa fi gbé ṣe tẹ́ ẹ̀ ní gbàgbé rárá. Atọ́kùn, ṣé ẹ mọ̀ọ́mọ̀ ni àbẹ́ mú mi ṣeré? Bíi ti báwo? Tó bá jẹ́rè kẹ́sítọ̀pù ẹ̀ ẹni kọ́kọ́ fún èmi àti ẹ̀yin ní 5 million naira. Ẹ wá fẹ́ fún mi ní 100. No, kò ṣèmi ni mo fẹ́ fún yín gẹ́gẹ́ bíi pé tó bá fún wa iye tó máa kàn yín gangan. Ẹ̀yin lẹ fẹ́ yọ 100,000 fún mi. Jẹ́ tó máa jẹ́ bíi tiyín. 4.9. Ẹ gbàgbé ìyẹn ẹ má jà sọ̀rọ̀ lọ bí yẹn 100,000 tó máa kàn ẹ̀yin. Atọ́kùn, sórí yìí ṣe forí gbalẹ̀. Ẹ̀dẹ̀ lẹ́kì í ṣe ní wàhálà. Ṣọ́ọ̀tì ràn ọpọlọ yín. Ẹ̀dẹ̀ lẹ́kì í ṣe ní wàhálà. Ẹ tí ì rí wàhálà. Mo ṣe fẹ́ pé wàhálà fún yín. Wàhálà bíi báwo? Lórí tí máa wọnú ghetto máa pé nọ́mbà wọn bẹ̀ Abidjan máa ní kó má bá mi bí. Alájà sísí lè san mí àkósẹ́ni tí ò mọ̀ kó ráyè máa ní kó máa bọ̀ ń bì máa tún wá gbọ́kadà máa lọ sí ìṣẹ̀rì nílé bàbá bílí aládùn ẹkún ṣẹnu jẹ́jẹ́. Ẹ wo bí wọ́n ṣe múra. Ẹ wo ọmọ ogun máa pọ̀ gan-an. Ẹni tó bá rí bí wọ́n ṣe múra ń sìn wọ́n ní àjẹjẹ ni wọ́n. Buhari kú o nílùú tirẹ̀. Ẹ lójú kòkòrò. Ẹ̀yin kọ́ ló ó lè ní ẹ ti lójú kòkòrò jù nǹkan tí yóò ṣe yín 100,000 ò ṣe yín. Security